الرحمن الرحيم بدأت ببسم الله والحمد حولا بدأت ببسم الله والحمد حولا وأزكى صلاتي للنبي محمد وأزكى صلاتي للنبي محمد سلام على طه وياسين والدعاء سلام على البدر مسمى محمد يظنون بي خيرا يظنون بي خيرا فما بي من خير ولكنني عبد ظلوم كما تدري سترت عيوبي سترت عيوبي كلها عن عيونهم وألبستني ثوبا جميلا من الستر وألبستني ثوبا جميلا من الستر. أعوذ بالله من الشيطان الرجيم. الله الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. الله. والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. أدوك فلون. الحمد لله. ẹ̀jẹ̀ adúpẹ́ dáadáa. alhamdulillah. ẹ̀jẹ̀ adúpẹ́ náà délẹ̀. alhamdulillahi rabbil alamin. a ní ẹni tí a lè dúpẹ́ fún jọlọ́hun lọ. òun náà ló sì tó fi ọpẹ́ fún. torí gbogbo ọ̀rọ̀ tá ń gbọ́ látàárọ̀ ọ̀rọ̀ làákàyè ni. ọ̀rọ̀ ọpẹ́ ni fẹ́ni tó bá fẹ́ dúpẹ́. ọ̀rọ̀ ọpẹ́ ni fẹ́ni tó fẹ́ dúpẹ́. ọ̀rọ̀ làákàyè ni fẹ́ni tó jẹ́ pé òun náà fẹ́ tó làákàyè rẹ̀ dáadáa. إذا كان شكري نعمة الله نعمة علي له في مثلها يجب الشكر. علي له في مثلها يجب الشكر. ní ọjọ́ òní àlùfáà wa àìnà rídọ̀ ó ń dúpẹ́ fọ́lọ́hun ni. alhamdulillah. bí ó bá rí bẹ́ẹ̀ àìnà rídọ̀ àgbà
ààyè kan ni mo lọ ní àárọ̀ yìí mo sọ fún Ainu Ridho tọ́ pé tá a bá pẹ́ ká tó dé só fún aláàyè ká lọ bí kan lónìí ká tó máa bọ̀ ó sì lóun fún wa láàyè. wọn láwọn yọ̀ǹda. bẹ́ẹ̀ni lọ́nà ló ní wọ́n yọ̀ǹda. bàbá ọlọ́dán bàbá oníyàgí ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. Ainu Ridho àgbà. torí bá àbá yọ̀ǹda. Allahu akbar. torí bí wọn ò bá yọ̀ǹda fún mi n kò ní lọ. wàláhì wọ́n sì kó bá àwọn ẹni tì í gbọ́ àwọn ò bá rí bàbá. ìgbà tí mo fi ìjókòó yìí mo fi yangàn lọ́hùn-ún. tọ́ nígbà mo sì débí náà torí mo sọ fún Ọlọ́run pé ọpẹ́ ni àwọn tá à ń lọ bá ọpẹ́ ni wọ́n fẹ́ dá. ọpẹ́. ẹ̀yin tẹ́ ẹ sì tún pè wáyé náà ọpẹ́ ni. alhamdulillah. so mo ní bá a bá dúpẹ́ nìbàdàn tán tá a tún lọ dá lẹ́kọ̀ọ́ yóò mà dá púpọ̀ níwájú Ọlọ́run. àwa débí náà ọ̀rọ̀ pẹ́lẹ̀ ń sọ. ṣàkárínà lè rọ̀bí ìdè àtànà mọ̀rọ̀dànà. liman sha'a yu'ti aw liman sha'a yuhramu. liman sha'a yu'ti aw liman sha'a yuhramu. jẹ́ ká máa dúpẹ́ náà Ọlọ́run ó máa gba ọpẹ́ wa. àmín. nígbà tí ń gba ọpẹ́ wa a ti ṣoríire náà nìyẹn. a ti ṣoríire náà nìyẹn. ẹlòmíín wáyé kò ní rí nǹkan kan re tí ó dúpẹ́ tí ó fi kú òǹbẹ̀. àwọn kan sì wáyé bí a ṣe wà náà ni wọ́n padà lọ. liman sha'a yu'ti aw liman sha'a yuhramu. liman sha'a yu'ti aw liman sha'a yuhramu. ọba tó ní kí a máa rí ọpẹ́ dáadáa dálé ní Ọlọ́run dákun má gbà bẹ́ẹ̀ lọ́wọ́ wa. àmín. yẹ ká máa rí ọpẹ́ náà dá. àmín. mo kí gbogbo ẹ̀yin náwó láàrin yìí lé ní Ọlọ́run ní jẹ́ ọ̀tán lọ yín. àmín. ẹni wówó tí o. àmín. ẹni dẹni àná o. àmín. ẹni parẹ́máyé lára o. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. mo kí ṣé wa mórí ti. bàbá ń Bàrígà. Torí bàbá wa aládìo. torí bàbá wa àgbà nìbàdàn Murtada làwọn náà ń jẹ. bẹ́ẹ̀ni. Murtada làwọn náà ń jẹ. bẹ́ẹ̀ni. ọjà sí pé gbogbo múrí ayé àwọn ò ní ṣe wàhálà. ọpẹ́ ní Ọlọ́run alhamdulillah. wọ́n máa ń yàtọ̀. àmì wàhálà tẹ rí lára múrí Bàrígà. bàbá Bàrígà. kò sí. àbí mo rí pé wọ́n ń kọrin ń bí lẹ́ẹ̀kan òun náà sì tún forí jó báyìí. bẹ́ẹ̀ni bàbá Bàrígà. Ọlọ́run màmá bá ń ṣàánú rẹ o. àmín. Ọlọ́run ò ní dáwọ́ àánú dúró lára rẹ o. àmín. Ọlọ́run ò ní dáwọ́ àánú dúró lára rẹ o. àmín. nígbà tí nǹkan ò tí ì rí báyìí ìwọ náà ní n bó ìtún rí báyìí náà ìwọ náà omi ìtítún ń bọ̀ náà yóò tún máa dáa náà ni. àmín. wala hawla wala quwwata illa billah. ẹ̀yin lẹ̀ ń bẹ ní ìwòye àná. bàbá Bàrígà. ẹ̀sìn tó ń bẹ ní ìwòye ní. bàbá Bàrígà. ọlọ́ndà kò jẹ́ wà búdọ̀lá. ọlọ́ndà kò jẹ́ wà búdọ̀lá. Ọlọ́run jọ̀rọ̀ yín ò dùn jẹ́ kó kalẹ̀. Masha mo fọlá Allah. Muhammad bẹ́lúwa mi. mo fọlá Kúránì bẹ́lúwa mi. Ọlọ́run jọ̀rọ̀ yín ò dùn jẹ́ kó kalẹ̀. mo fẹ́ kún yọrí ìdùnnú ẹ̀yìn. Ẹ kú ìnáwó.
alẹ́ ni tó bá nílò ọkàn pé kẹ́kù. Bàbá Bàrígà. Òṣì tó ta sálàbà tù ní kó ta wọ́n. Ìyẹn ni kó ta wọ́n. Ẹ̀fọn tó paná mùrùzù ní kó pa wọ́n. Ní kó pa wọ́n. Òfò tó ṣe fírí ọ̀nà ní kó ṣe wọ́n o. Ní kó ṣe wọ́n. Ẹ̀sìn ńlá tí wèrè ṣe lọ́jà ní kó ṣe wọ́n kan lè Kò ní bàjẹ́. ṣe tẹ̀yìn. Kò ní tán bẹ̀. Kan lè jẹ́ ẹ̀rà yìí. Ẹ̀yin olórí ẹ lọ bá bàbá Bàrígà. Àwa bẹ Ọlọ́run àfọkànso rẹ̀ àfi bẹ. Abẹ́. Èyí tá a ṣe lónìí Ọlọ́run ní í ṣe láṣẹ mọ́. Àmín. Mo fẹ́ sọ ní gbólóhùn kọ̀ọ̀kan. Àwa olóyè ètò ní olóríire. Ẹ̀róyè tá a jẹ yìí. Ẹ̀rí ó dàbí ìgbà wọn bá pojúbó okùn lójú èèyàn tó sì ń wò wọ́n ràn. Tí wọ́n sì fi làbọ̀ lọ́rùn. Tí ò wá ní í ṣe yọ mọ́. Ó ní gbogbo oyè tẹ́ ẹ jẹ o. Gbogbo oyè tẹ́ ẹ jẹ. Wọ́n fi pè yín lẹ́jọ́ ni o. Pé ẹ rí bí ẹ máa náwó sí ó yẹ ká júwe rẹ̀ fún yín. Inú Islam báyìí lókù tẹ́ ẹ máa náwó sí. Ibẹ̀ ni wọ́n máa pè yín sí. Ẹ̀yin ni wọ́n sì máa sọ bí wọ́n bá dáre kéwù kan lẹ̀ àbí wọ́n ń kọ́ mọ́sálásí kan. Ẹ̀yin ni wọ́n fi hàn pé ẹ bá wa kọ́ mọ́sálásí. Torí oyè tẹ́ ẹ jẹ ni o. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ o. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ o. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ o. Ọlá nàbí wa Muhammad. Ọ̀rọ̀ àwọn ọmọ Bani Israila tí wọ́n jẹ oyè báyìí, àwọn 12 náà ni wọ́n kọ́ joyè náà ọmọ Bani Israila lórí májẹ̀mú sí ni. Orí májẹ̀mú lóyè náà dúró lé lórí. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. فضل. ولقد أخذ الله ميثاق بني إسرائيل. وبعثنا منهم 12 نقيبا. الله. وقال الله إني معكم. lórí àdéhùn yẹn ni o. لئن أقمتم الصلاة. الله. وآتيتم الزكاة. الله. وآمنتم برسلي. الله. وأزرتموها. وأقرضتم الله قرضا حسنا. لأكفرن عنكم سيئاتكم. ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار. ومن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل. Ẹ jẹ́ kí nǹkan rọra ṣàlàyé ẹ̀ fún yín. Ọmọ Bani Israila 12 àwọn ni wọ́n kọ́kọ́ gba àwọ́ọ̀dù rí láyé. Mo sì rò pé ẹ̀yin náà bóyá rẹ̀ ju 12 lọ. 11 làwọn tiwọn. àìnà rídọ̀ àwọn mélòó ló mú pé wọ́n ó joyè. Allah. Àwọn èèyàn 12 ni. Bẹ́ẹ̀ni. Ọlọ́run wá gba ó ṣe májẹ̀mú pẹ̀lú wọn. Wa qala Allahu inni ma'akum. Ọlọ́run lémi Ọlọ́run ẹ̀yin méjèèjì láyé wọ́n máa wà pẹ̀lú yín o. Wa qala Allahu inni ma'akum. Ẹni wá ń tẹ́jẹ̀ tí o. Inni ma'akum. Ẹ sì ní dolo sí o. Inni ma'akum. Èmi Ọlọ́run gbogbo ń tẹ́ ń bá ń ti ń fẹ́ lọ́dọ̀ mi ni ẹ béèrè ń wọ́n máa ṣe fún yín. Wa qala Allahu inni
ma'akum. Gbólóhùn Ọlọ́run náà ni pé wọ́n máa wà pẹ̀lú yín gbogbo ẹ̀yin olóyè yìí. Wa qala Allahu inni ma'akum. Lórí májẹ̀mú ni o, májẹ̀mú àkọ́kọ́. La in aqamtumus salata. Ẹ má joyè lásán o, ẹ máa kírun o. La in aqamtumus salata. Ọlọ́run níbẹ̀ bá ti ń kírun èmi Ọlọ́run ó wà pẹ̀lú yín. Wa qala Allahu inni ma'akum. Kò sí nǹkan kan tẹ́ ẹ béèrè tí n ò ní ṣe fún yín. Wa ataytumuz zakata. Bí sàká bá wọnú owó yín tẹ́ ń bá ti ń yọ Wa èmi qala Ọlọ́run Allahu mi ò ní fi yín lẹ̀. Sàkáàtì yẹn nìkan ni kò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn. A kó 1 million, a kó dànù envelope àwọn àhá fáwọn àfáà káàkiri àbá kó lọ mọ́sálásí pé bàbá ìmáàmù ẹ bá wà á fáwọn àfáà yín ìyẹn ò ń ṣe sàká o. ó wá fi 2,000 sínú envelope Ọlọ́run há Wa ataytumuz zakata. Ọlọ́run bí ẹ bá ti ń yọ sàkáàtì inú owó yín gẹ́gẹ́ bí ẹ̀tọ́. Wa qala Allahu inni ma'akum. Ọlọ́run ni wọ́n máa wà pẹ̀lú yín. Májẹ̀mú ẹ̀kẹta ńkọ́. Wa amantu bi rusuli. Bẹ́ẹ̀ bá ti ń ran àwọn òjíṣẹ́ mi lọ́wọ́. Amantu bi rusuli. Àìnù rídọ̀. Wàláhì ọmọ àlùbáríkà ni. Alhamdulillah. Ọmọ àlùbáríkà ni. Alhamdulillah. Ni mo fi máa ń wò ó pé tọ̀ bó o láyé wá dà ní ìsinyìí. A sì lè torí páyé ọ̀dà káfá pẹ́ kú òun bẹ̀. Rárá. Àlegbọ̀rún lọ. Wàláhì ọmọ àlùbáríkà ni. Allahu akbar. Torí mo wo gbogbo àwọn àfáà wa kéékèèké tí ẹ̀ ń jẹ́ ń dìde ẹlòmíì lè bẹ́rí èèyàn lórí títì. Ó lè mú lórí transformer. Allah. Wa amantu bi rusuli. ń tà gbọ́dọ̀ ń tà bá lọ́wọ́ àwọn bàbá wa jọ̀hún kò yẹ kó wà lọ́wọ́ àwa kéékèèké náà. Amantu bi rusuli. Ẹ tẹ̀lé ìlànà táwọn àfáà gidi tí wọ́n bá fi lélẹ̀ fún yín. Wa azartumum. Ẹ sì tọ́jú wọn, ẹ ràn wọ́n ṣe lórí ìlànà wọn dálé kéwulẹ̀ ni ẹ lọ bá wọn kàga síbẹ̀. Wa azartumum. Wọ́n kọ́lé kéwù lọ ẹ lọ bẹ̀ ìwọ náà lọ kọ́ kíláàsì mélòó kan fún wọn ń bẹ̀ kí wọ́n máa fi kéwù kò sí ní tó dínkù nú ọlá rẹ̀. Wa azartumum. Ẹ máa tọ́jú àwọn àfáà àìnù rídọ̀ ọ̀nbẹ́nu àfáà tẹ gbọ́dọ̀ máa tọ́jú torí pé ó dúró kọ́ ìmọ̀ nbẹ̀rẹ̀kì. Wọ́n dúró déédéé. Wàláhì ó dúró déédéé. Wàláhì mo rò pé mo sọ fóònù náà níbi ìjẹta àbí ijó lọ́wọ́ àgbẹ̀yìn. Èmi ò lọlé àfáà kankan rí fa. Gbogbo àfáà ló sì mọ́lé mi. Wàláhì ti fàárí kọ́. Wàláhì ti fàárí kọ́. Ó dà tó bá wá sílé mi wọ́n kúnlẹ̀ fún ọ ní bámúbámú tá a jọ èyí ti jẹ́. Èmi lèmi ọmọ pé òdìdé ńlẹ̀ èmi ìwọ́kọ́ ló pè mí òdìdé. Ní yàrá tàyè mú yàn wọ̀. Ṣùgbọ́n ìbàjẹ́ tó wà lára àwọn àfáà kò jẹ́ wọn kà àfáà kún mọ́. Ojú oníbàárà ẹni tí ò rí ṣe ẹni tó ti gbàwé kò ní rí ṣe láyé tí ó fi kúrò ńbẹ̀ ojú tí wọ́n fi ń wo àwọn àfáà nu. Àwọn èèyàn tó sì ń fojú wò wọ́n náà àwọn náà kọ́ ni o. Pé bá délé olókùú tẹ̀ ń sọ fólókùú pé wo bẹ́ẹ̀ bá mú iye báyìí wá òkú bàbá yín ọlọ́ta ara o. Ìwà ti jẹ́ kí ló débẹ̀. Wa amantu bi rusuli wa azartumum. Májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta ni ẹ nígbàgbọ́ pẹ̀lú àwọn èèyàn tó ń bá yín sọ̀rọ̀ Ọlọ́run ojúlówó ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn
àwọn tó dúró ọ̀rọ̀ tá a déédéé. bá sọ débi ẹ̀rín ọ̀rọ̀ òun náà gùn Allahu Akbar. ní a bá ń pè ń wá sí igbó náà ni. Allah. آمنتم برسلي وأزرتم bá a ṣe bá láyé nìyẹn. bàbá wa oníyanjú bàbá àlùbáríkà Allahu Akbar. ṣerú àwọn ọmọ akéwú táwọn jẹun ṣé àtúnlẹ̀ irú ọmọ akéwú bẹ́ẹ̀ mọ́. abẹ́ ẹ̀ wo bó oníyanjú ṣe dàgbà tó sì tún ń tẹ̀lé bàbá kiri. bàbá wa Alhaji Àgbà. bá a ṣe dọ̀rẹ́ nù bẹ́ẹ̀ pẹ̀lú wọn ṣe dọ̀rẹ́ nù. Allahu Akbar. وآمنتم برسلي وأزرتموهم. bí bàbá bá ń jẹun lọ́dọ̀ wa ní Kánò bàbá oníyanjú yóò sì di àwo méjèèjì mú. Allahu Akbar. tí bàbá bá ń jẹun. ní ìsìn nǹkan wo àwọn ọmọ tí wọ́n kọ́ ń kéwú kódà bọ́ ọ bá ń wúkọ́ wọn ò ní bọ́ ọ bomi. Ọlọ́run. وآمنتم برسلي. irú ẹnu rídọ̀ yìí ó bá àwọn àgbàlagbà rìn ó ríran ọmọ pé bá a ṣe báyé ń gbà náà lọ dáa Allahu Akbar. káyé ó tó di ti ọ̀dà mọ́. وأزرتموهم. bàbá wa Alhaji Àgbà wọn á ní bọ́ ọ bá ń wá owó ò ní lówó. ọba ń wá owó ẹnu wọn mo ti kọ́kọ́ gbọ́ rí bọ́ ọba ń wá owó tó yẹ pé owó làníyàn rẹ̀ ń wá ní gbogbo ìgbà. ò ní rí ò ní rówó ṣùgbọ́n tó ọba gbéra rẹ̀ lẹ̀ fọlọ́hún pé ìwọ ọlọ́hun ọ̀rọ̀ wọ ya tí a rí sí kù àràgàdá من كل مكان. ó ti tó ó ti tó. bọ́ ọba sálámà àrùn tó ọba rí bẹ́ẹ̀ lánàá tó fọwọ́ rẹ̀ bọ́jú àṣírí ti bo ẹnìkan kan ò lè rí ìdí rẹ̀ ṣùgbọ́n gbọ́ ọba sọ pé àfikẹ́ ẹ̀sà yá jàjà ìlú yá sọ̀tọ̀ yá ṣíṣù. ẹ máa sọ̀kú sọ máa wá àwọn àlejànú tí wọn ò sí mọ́ ọlọ́run wa tẹ̀sẹ̀ ránṣẹ́ sí yẹn pé kò burú àlejànú ó kọ́ tiẹ̀ ni ẹ̀ ń dà wọ́n lọ́rẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni ti ń dà kọ́ rẹ̀. وآمنتم برسلي وأزرتموهم. ọlọ́run ní àwọn tó ń bá yín sọ̀rọ̀ ọlọ́run ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ وأزرتموهم. tẹ̀lé ọ̀rọ̀ ẹnu wọn torí pé àwọn la fi rán lẹ́yìn náà wà á dárí tó mọ̀ ọ́ ẹ sì ṣèrànlọ́wọ́ fún wọn ẹ ṣèrànlọ́wọ́ fún wọn. وقال الله. àbí ọmọ ọdún mélòó ni àìnù rídọ̀ ọmọ ọdún mélòó làlùfùlání bẹ́ẹ̀ni. tí wọn wá ń sọ̀rọ̀ gbà tí ìyà jẹ wọn. bẹ́ẹ̀ni kí wọ́n á ní kí bàbá wọn Oníwàsí Àgbáyé ó sọ. mo náà mò ń wò ó ìgbà tí wọ́n ń tẹ orin náà mò ń wò ó. tó máa ń kú jọ súná. lọ́jọ́ Àbí- ní súná kọ̀la. ní 1960 ọlọ́run forí jìgbà náà. D.O. Fágùnwà ó ń kọ ìwé rẹ̀ lọ́wọ́ Igbó Ògo Olódùmarè. Olódùmarè. mo wá lọ ọbẹ̀ láti lọ sí wáàsí. àwọn igi tó wó sójú ọ̀nà ọ̀gá tó 3-story building. Allahu Akbar. àwọn igi tó ń bi igi tóbi dé wọ́n láti ka àkàsọ̀ fún tá a máa fi gùn lọ sẹ́yìn lọ́hùn. ìsọdásódì kejì. bàbá wa ẹni tó jẹ́ àbúrò fún bàbá mi oníwàásí ni wọ́n. gbogbo ìgbà náà bí wọ́n bá pé owó tèmi ni wọ́n á pa owó yóò kún àpótí tí ò ní ṣe é rù bẹ́ẹ̀ni mọ́. kọ́bọ̀kọ́bọ̀ nígbà náà lọ́hùn. kọ́bọ̀ ni. owó coins. báàfẹ́ lè ṣe ń gbé pọ́ọ̀sì dání pọ́ọ̀sì kan náà ń gbé dání nígbà náà lọ́hùn. Àpótí àpótí ni owó wọ́n ni. máa ń rù ni. àpótí owó ni tí wọ́n bá rù délé kódà ń bi wọ́n bá ń gbé tèmi sí lábẹ́ bẹ́ẹ̀dì ọdún 2-3 mo lè má débẹ̀. Allah. lówó. á tọ́jú àwọn àfáà. وأزرتموهم.
gbogbo tí àìnù rídọ̀ bá sọ pé òun fẹ́ láti fi gbógo ìsìláàmù ga ni Ọlọ́run ti parí ọ̀rọ̀ tiẹ̀ sí lára. Allahu Akbar. ètò owó àti kìnní báyìí ni ibẹ̀ ni ó ti rówó. àfáà tó bá ti ní tẹ́lọ́rùn. èmi ọ̀dà kankan tó rí báyìí lẹ̀ rí o n ò pè yẹn rí o wàláhì mi pè yẹn rí pé a fẹ́ ṣe ìnáwó kan èyí ti jẹ́ anniversary. bí a bá ti ṣe é àwọn ṣe èèyàn wọn máa gbọ́ pàǹsì nǹkan ni wọ́n sì wá lọ́lá àfẹ́. wa amantum bi rusuli wa azartum. èmi sì máa sọ ní gbogbo àyè pé Haúsá ni mí ẹnìkan lè rí làlẹ́ẹ̀kẹ́ mi Haúsá ni mí. àwọn ajá náà sì Fúlàní làwa. ìlú tí mo gbé ìlú tí mo gbé fún 50 ọdún àmọ́ ti dọ́mọ ọbẹ̀ náà nù. mo ti dọ́mọ ọbẹ̀ náà nù. bàbá kí mo súnmọ́ bàbá wa Alhaji Àgbà Kánò náà mo ti súnmọ́ wọn. bí n bá súnmọ́ bàbá wa Sheikh Adam Kánò náà mo ti súnmọ́ wọn. bẹ́ẹ̀mi pẹ̀lú bàbá oníyanjú tá a bá jọ rẹ̀ wàláhì Kánò náà láti jọ rẹ̀. Allahu Akbar. ọ̀kan kan bá a bá wòye sí ìjókòó tòní tí àìnù rídọ̀ tó pè mo kí ẹ̀yin èèyàn pé ẹ kú náwó. ẹ kú náwó. ẹ̀gbọ́n tó náà fẹnu ara ẹ̀ sọ lẹ́ẹ̀kan ó lóun ò retí owó kankan fa ṣùgbọ́n kó wọn sàtì ẹ̀ fi dúpẹ́ kí wọ́n má sọ pé àbí òsì lágbájá láyé má ni ó sì ń bẹ yóò sì máa bẹ pẹ̀lú dáadáa yóò máa bẹ pẹ̀lú dùn. ẹ̀yin tẹ́ ẹ wá ń ran iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ lára àìnù rídọ̀ ìbànújẹ́ ò ní gbẹ̀yìn ọ̀rọ̀ yìí. ẹ̀yin náà ọ̀ lọ́dọ̀. ẹni parẹ́máyé lára. ẹni dẹni àná. ọlànàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. nísìnyí àwọn èèyàn tí wọ́n gba àwọ́ọ̀dù lónìí. torí ìjọba àsìkò. Ọlọ́run wọlá àlùbáríkà lọ́dọ̀ àwọn bàbá tá a bá gbé tá a bá rìn tí a tọ́ wa dàgbà àlùbáríkà yín ó kalẹ̀. àmín. àlùbáríkà yín ó kalẹ̀. àmín. àti àwọn aláwọ̀ọ́dù àtàwọn olóyè àwọn kan tó ń bẹ lólóyè lọ́tọ̀. bẹ́ẹ̀ni. tọ́ gbogbo ẹ̀yin aláwọ̀ọ́dù àtàwọn olóyè ṣé gbogbo àwọn tí a jọkùnrin ni wọ́n wé láwàní wọ́n wé láwàní èlé ló wọ́n san lówó láwàní fún àìnù rídọ̀. wọ́n sanwó. 100 million. wọ́n ní yóò pé. àlẹ́ àdàbí. yóò pé. wọ́n gbọ́dọ̀ ó ní wọ́n san ni. ẹ ti ń bá wọn fẹnu bùúlẹ̀. wọ́n ní wọ́n ti ń san bọ̀ tipẹ́. ọ̀parí àjẹ́ pé ẹ̀san orí tẹ́ ẹ ti ṣe tẹ́lẹ̀ ilẹ̀ ń gbà lónìí. Ọlọ́run ní jí ó bàjẹ́. àmín. Ọlọ́run ní jí ọ̀nàrẹ́bù wọn ò gbàgbé rẹ̀ ọwọ́ rẹ̀ ọ̀tẹ̀ ń tó ń fẹ́. àmín. ọwọ́ rẹ̀ ọ̀tẹ̀ ń tó ń fẹ́. àmín. ọwọ́ rẹ̀ ọ̀tẹ̀ ń tó ń fẹ́. àmín. Ọlànàbí wa Muhammad ọ̀rọ̀ rí ò ní dàrú o. àmín. ọ̀rọ̀ rí ò ní dàrú o. àmín. tóró ti sọ pé kí n gbọ́dọ̀ má wà ń gún ó sì ṣàdúrà fún ọ ní gbangba ọ̀rọ̀ rẹ ò ní dojúrú. àmín. bọ́wọ́ rẹ bá tẹ̀ ń tọ́ ń fẹ́ ń ta kò ní fi bà ọ́ lórúkọ jẹ́ o. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. ọlá la hawla. wala quwwata illa billahi al-aliyyil azim. gbogbo àwọn olóyè yìí pátá ẹ bá mi ṣe Suratu Duha. bẹ́ẹ̀ni sà. Suratu Duha. wala sawfa yutika. rabbuka fatarda. ẹ fi méje sí. méje. Jazakumullah. ẹ sì ṣe Alam Nasara. naam. warafana. laka dhikraka. ẹ wùyẹn náà lẹ́ẹ̀méje. méje. ọlọ́run kọ́ wọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. àbẹ̀ ọlọ́run nbi tẹ́ ẹ lówó dé lónìí nbi tẹ́ ẹ nífàyàbalẹ̀ dé lẹ́nìí abẹ̀wò ọlọ́run lọ́n yí ọmọ lékún. àmín. ọlọ́run má pa yín láyà. àmín. ọlọ́run má fìtínà yín. àmín. ọlọ́run má wàhálà yín. àmín. má wàá jẹ́ parẹ́ máyé lára o. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. bismillahir rahmanir rahim. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ولسوف يؤتيك ربك فترضى ولسوف يؤتيك ربك فترضى
ولسوف يؤتيك ربك فترضى ولسوف يؤتيك ربك فترضى ولسوف يؤتيك ربك فترضى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك 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 ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث آمين. tó bàbá wa oníyangi bàbá oníyangi dáadáa yín ò ní bàjẹ́ àmín dáadáa yín ò ní bàjẹ́ àmín dáadáa yín ò ní bàjẹ́ àmín ẹ kú múlé dání Allah ẹ kú múlé dání ẹ kú ní sùúrù pẹ̀lú àwọn jàmá tí bàbá ń bá ṣe ń gbà tán wà láyé ọlọ́run ní jọ́ dàrú mọ́ yín lọ́wọ́ àmín ọlọ́run ní jọ́ dàrú mọ́ yín lọ́wọ́ ọlọ́run ní jọ́ dàrú mọ́ yín lọ́wọ́ àmín la hawla ولا قوة إلا بالله. سلام على الماضين من علمائنا. ajiwa gbódòfò bàbá wa àgbà. ọlọ́run bá mi ṣàánú yín Hasbunallah. ọlọ́run bá mi dúró tì yín àmín ọlọ́run bá mi dúró tì yín Àmín. ọlọ́run bá mi dúró tì yín Àmín. ẹni dẹni àná o àmín parẹ́máyé lára o Àmín. àánú ọlọ́run máa bá yín gbé o Àmín. la hawla wala quwwata Illa billahi. سلام على tọrọ fún الباقين من خلفائهم. bàbá wa Kawzaji. bàbá wa Kawzaji. bàbá dáadáa. سلام على الماضين من علمائنا. Ìlọrin Àfọ̀njá ẹ̀dùndùn ju yọ. Wọ́n bí ẹni tí ó kéwù ṣe ti rìn wò àwa náà wò ó. Ẹni tí ó kéwù ṣe ti rìn wò. Wọ́n bú wa bá wa olówó. Wọ́n bú wa bá wa olẹ́nìyàn. Àwọn tí lówó alẹ́ nìyàn. Ẹnu rírọ̀ Kùránì Kẹ́rímù lówó wa. Láfi ní kéwù ní kéwù ní kéwù ní kéwù ní kéwù ní kéwù ní. Ọmọlúwa ló bẹ̀rẹ̀ sí iṣẹ́ yẹn àti dúpẹ́. Kéwù ní kéwù. Allah. Kéwù ní kéwù ní. Ya Rabbi ló bẹ̀rẹ̀ sí iṣẹ́ yẹn. Ṣògùrọ̀ ṣẹ́wù Kàmọ́lì. Ògùrọ̀ ṣẹ́wù Kàmọ́lì ni o. Ògùrọ̀ Ádàbí ìyá o. Ògùrọ̀ ṣẹ́wù Kàmọ́lù dìní mi. Ògùrọ̀ Oniwasi Agbaye o. Ṣòtúrí nárí ẹnu rí dán. Àlí Ádámì ṣòǹgbà mi. Ṣògùrọ̀ ṣẹ́wù Kàmọ́lì ni. Ṣògùrọ̀ ṣẹ́wù Kàmọ́lì ni. Ṣògùrọ̀ gbogbo Àdàbíyá o. Ṣògùrọ̀ ṣẹ́wù Kàmọ́lì. Àmọ́ wọn lòkùtà gírí. Ṣògùrọ̀ ṣẹ́wù òkùtà gírí. Ṣògùrọ̀ bàbá wo níyàngí. Ṣògùrọ̀ bàbá wo níyàngí o. Àní kéwù ní kéwù ní. Náà fi sọ pé alifati àtẹnìyà alifati àtẹnìyà.
Alike Sulthonil, Alidomo tẹ́ni o, lápapọ̀ jẹ́ kí n gbọ́ ayé, lápapọ̀ jẹ́ kí n gbọ́ Alifati Ateniya, Alike Sulthonil, Alidomo tẹ́ni o, lápapọ̀ jẹ́ kí n gbọ́ ayé, lápapọ̀ jẹ́ kí n gbọ́ Ajana sí àgbà ń sanwó mi ẹ ṣeun. Ajana sí àgbà. Ajana sí àgbà máa wulẹ̀ ó ń sanwó táyé rí. Ènìyàn kúkúrú tó pẹ́ ní gígùn rán níṣẹ́. Ajana sí ènìyàn kúkúrú tó pẹ́ ní gígùn rán níṣẹ́. Wo bí wo àwa ń kéwú ta ló sọ pé òkéwú fi ṣoore àti kéwú. Àti kéwú àtúntì kéwú náà tún kórè. Ikọ̀ yìí kọ́lá oníṣẹ́ ńlá. Gba àwọn ẹni ọlọ́run tí wọ́n bẹ níkàlẹ̀ pátá àdìmọ́ kí ká túbọ̀ máa dára sí àní ìrẹ̀yìn ìmọ̀lára torí Allahu la ilaha illallah. Allahu la ilaha illallah. Bàmí Musa inú gidọ ìkàlẹ̀ mi níbí lónìí iṣẹ́ dáadáa bàmí ni bàmí Abọ́lájí bàmí inú gidọ wọn bọ́ sórí láìfù mi lọ́jọ́ kan tí mo ń ṣe láìfù lórí TikTok bàbá wa bọ́ sórí láìfù mi bàbá wa ń ṣàdúrà fún mi wọn lálùbáríkà rẹwà ìmọ̀re àṣemọ́rẹ́ èèyàn tó máa ń jọ bàbá ẹ̀ báyìí ó ṣe wá jọ Saoty báyìí bàmí inú gidọ ó fi sọ pé a túbọ̀ máa dára sí i. Àyínú gidọ̀ mo fi sọ pé bàbá àyínú gidọ̀ fìlì araka àlùbáraka fìlì araka àlùbáraka nínú ìgbìyànjú lánà Ọlọ́run máa ń gbé. Fìlì araka àlùbáraka nínú ìgbìyànjú lánà Ọlọ́run máa ń gbé. Bàmí Oniwasi Agbaye Bàmí Ajani Bello Bàmí Oniwasi Agbaye kò ní bàjẹ́ fún yín bàbá Bàmí Oniwasi Bàmí Ajani Ọlọ́run má kanjú pààyàn o bàbá ẹ wúlò fara ọ̀run Bàmí iṣẹ́ tọ́lọ́run dá yìí fún o ṣéun Muhyideen ilé ayé níṣẹ́ ọ̀hún wa bàbá a kórí jẹ́jẹ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ o foreign wà á jẹ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ o Oniwasi Agbaye mo fẹ́ kọjá yìí dáná dà lẹ́ni bàbá torí ohun mi kẹ́dógbó máa ní o kẹ́mẹ́ lé dàrú ẹ̀kọ́ mọ́rẹ̀ fún yín bàbá kẹwàá darúgbó kùjẹ́kùjẹ́ o kùjẹ́kùjẹ́ o kùjẹ́kùjẹ́ o Bàmí Ajani kẹ́mẹ́ lé dàrú ẹ̀kọ́ mọ́rẹ̀ fún yín torí pé ayé ló ń gbádùn yín sí yín o Bàmí Ajani jẹ́ dàgbà kẹ́gbádùn ara yín Bàmí ayélujára jẹ́ dàgbà kẹ́gbádùn ara yín Ṣéwù Musa inú rí náà bàbá bí bàbá mi ṣe máa ń kọ́ nìyẹn Ṣéwù Musa inú rí náà torí tẹ́lẹ̀ ẹnì kankan ò mọ̀ yín ṣùgbọ́n ìgbìyànjú ló pọ̀ bàbá nínú ìgbìyànjú lánà Ọlọ́run máa ń gbé. Fìlì araka àlùbáraka nínú ìgbìyànjú lánà Ọlọ́run máa ń gbé. Olówó orí mi bẹ ní kalẹ̀ Bàmí Sheikh Abdulwasi tí wọ́n kọ́ mi ní kéwú. Bàbá lórí òkúta kí bàbá lórí òkúta Bàmí bàbá lórí òkúta àdàmọ́láwò àyàtàwò àdàmọ́láwò àyàtàwò fún Sheikh Abdulwasi wà ládé o kẹ́mi bàbá ogun kẹ́mọ́ mọ̀nira Bàmí bàbá ń bá gíga Bọ́lájí bàbá mi Saoty arẹwà máa rí lédè sí torí àtijáde nígbà kan ìbéèrè sísá ṣòun lọ máa dá wọn ṣe sọ pọ́n orí ìmọ̀lẹ̀ lára mi wọ́n ní bóyá là ó ṣòrí rẹ̀wẹ̀sì ìbàdí àtúwárọ̀bìnrin tó ń wá ó sọ pé ọ̀dẹ̀ yẹn ní màmá òun jáde sí mo ti fẹ́ délẹ̀ àyẹ̀wò sọ pé bọ́dì tí ò ní ẹ́ńjìnì ẹ̀wà lásán ó kúkú jọ bẹ́ẹ̀ nígbà yẹn tóra ò lè dẹnu bọ́ ibi tí wọ́n jáde lọ ohun tí wọ́n rí náà ṣùgbọ́n tí wọ́n bá sọ bẹ́ẹ̀ fún wa àwọn ní sáré
èmi ìmọ́lẹ̀ títọ́ wọn ò rí òun ni mo rí wá rí tó ní pẹ̀lú àṣà aláwòrán ẹ̀ máa dún káyé bàbá ń bá rí dàmí.